èjì rẹ́mọ̀ dé o àtijọ́ akéwì tí fòun dàgbẹ́dù mo ní mo dé lò ní òun ọmọ Jayé Ọlá kú ayẹyẹ Jayé Ọlá mọ̀ jẹ́ máa gbóhùn ẹnu mi ẹ kú ayẹyẹ ọjọ́ mi ò ní ìjà wa ẹ ò ní kẹ́dúkú Jayé Ọlá kú ti o mo ní wọn ò pèrè àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ní ìlàrọ̀ lé bàbá tó bí yín lọ́mọ èjò ògbógbó nìyẹn ọmọ kúlòdò tó ti rílé wa adìyẹ sùn wọn ṣe bí kúkú ló kú alọta tó la di ẹdìdẹ oúnjẹ fọnda ẹ̀yin lọmọ erin lórí ikú ẹ̀yin lọmọ ẹfọn ló lọ́dọ̀ ẹ̀yin lọmọ pàkọlà kọlẹ ẹ̀yin jíjọ awódìgbò ilé ọmọ iná tí ń jó gèrègèrè lórí omi ọmọ àrò òṣùwọ̀n ni ó jẹ́ ẹni ìgbàlẹ̀ lọ́jọ́sí ògògó ọmọ gbéléjẹbu ọmọ yíyọ láyọ̀ lé bàbá tó bí yín lọ́mọ Jayé Ọlá máa jẹ́ máa gbóhùn ẹnu mi wo ní kẹ́dúkú ọdọọdún la arọ́rọ́gbó ọdọọdún la arákùsà ọdún onídé ká máa rọmọ bí lórí àtẹ̀yìn oníkẹ́dúkú ẹ ti sọdún èjì ẹ̀túnṣe mí ìsinmi ṣẹ̀kẹ̀rẹ̀ ìgbà wọn rò ní ìbànújẹ́ ọmọ oníkú wọn ẹ̀kí lójú ẹ kú ọdún òní bó bá dọdún tó ń bọ̀ ẹsẹ̀ mi